ẹ dákun èrè wọn depo ń sìn èrè wọn depo báyìí. Nínú fídíò yìí Sidi ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé òun ò ṣe fíìmù Yorùbá mọ́. Ó sọ iṣẹ́ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe nínú fídíò yìí. A sì máa fún yín ní àǹfààní láti wo full fídíò náà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. A ó máa fi full fídíò náà hàn yín báyìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Ó ti yá o. ẹ dákun èrè wọn depo ń sìn èrè wọn depo báyìí. ọjọ́ epo ti wọ́n láti ń ya mọ́tò ní mọ́tò láàbí mọ́tò jáde mọ́. mo sáà ń gbádùn tèmi ni mo sáà ń gbádùn mi. owó tó yẹ ká fi epo sí mọ́tò la fi ń jẹun. ẹ dákun bàbá rẹ̀ ń tọ́ bá lépo mọ́ tó àfẹ́ epo sí mọ́tò. iṣẹ́ tí mo ṣe ní ìsinmi kí n máa pọ̀ yẹn òbí tẹ bá fẹ́ lọ yìí máa pọ̀ yẹn. delivery money ni mò ń jẹ èèyàn mẹ́wàá mo pọ̀ lónìí mo pọ̀ wọ́n lọ bí wọ́n ń lọ. ìkan lára àwọn tí mò ń pọ̀ lórí mọ́tò yìí mo bá jẹun tán nìsín iṣẹ́ yá ń pọ̀ díjẹ̀ dé ni.